أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنه لهم المنصورون وإن جندنا لهم الغالبون فرود ونافل أتو حديثي وشغلي قبلتنا في الصلاة إذا وقفنا نصلي أتو فرود ونافل أتو حديثي وشغلي قبلتنا في صلاتي إذا وقفنا نصلي أمدى لمن لا سواه في فضله لا بفهمه ثم صلاة لطاعة سيد كل الأنام وآله وصحبه والتابعين الكرام يا خير فارح بنوري كريم أصل بعلمي الله تجادى بعلمي يا طيب الاسم سامي يا بناه بليلوري أبوليتا طبوع بعلمي على تجادى بعلمي يا طيب الاسم سامي. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إلى في قريش إلى في بلاد الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين. الله الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم. ṣé bí máìkì ti rí ká tó dé ní àbí gbà tá a dé lọ́dà bẹ́ẹ̀. ẹ jọ̀ọ́. الله. صلاة تنجينا بها من جميع الأهوال والآفات. ẹ lọ jókòó bàbá Àrẹ̀mú àtàrà ọ̀lẹ́ ti wà lérí ìnàró ẹ jọ̀ọ́. ẹ lọ jókòó ni. bàbá Yéké kò sí ní tó burú bí kí wọ́n gbẹ́ran kí wọ́n gbóúnjẹ kalẹ̀ ẹ jókòó níbi tí tì máa rí yín báyìí alikamili ẹ lè jókòó. ẹ lè jókòó. àjàgbé kò sí ní tó burú bàbá ìmáàmù láwọ̀ tán dà ẹ jókòó ibi tí tì máa rí yín Sayati àjọ ń sáré bọ̀ láti níbo ni wọ́n ń pè é lọ́nà ayégúnlọ́hún ní ti sáré bọ̀. Arọ́gọ. kò sáyè nínú ayé má wéṣì àsìkò rẹ àsìkò ní kẹyọ kan bàbá lọ́kì tó bá ti bọ́ fún yàn èèyàn ò lè bá a mọ́. bàbá Yéké kò sí tó burú bí kí wọ́n gbé oúnjẹ kalẹ̀ fún bàbá àtọmọ kọ́mọ ṣáájú bàbá rẹ̀ mẹ́ran. o lè ṣáájú dádì ẹ̀ mẹ́ràn wọ́n lè gbóúnjẹ kalẹ̀ fún bàbá àtọmọ kéèyàn wá jọ mọ́ jẹun Yéké kí bàbá kọ́mọ wá ṣáájú bàbá rẹ̀ mẹ́ràn kéèdí àbùkù kọ́mọ mọ̀mọ́ tiẹ̀ nínú ẹran ní wàhálà. bàbá imam kọ́dá àbùkù kábùrú ọ ṣáájú ẹ̀gbọ́n rẹ̀ mẹ́ràn kábùrú ọmọ da ẹran tiẹ̀ mọ̀ nínú ẹran òní pírọ́blẹ́mù. adẹ́ran tẹnimọ̀ nínú ẹran ni. ayé ìta sì wá lò yìí ìwọ ni o arrange life ara rẹ bọ́ọ̀ bá arrange ẹnìkan ò ní bọ̀ arrange ẹ̀ torí wọ́n lọ láyé rẹ tó bá bàjẹ́ ọkọ rẹ náà ni ọmọ jẹ́.
bàbá ìmọ̀làgbà ìmọ̀ ló láyé àwọn dà. Mo kí bàbá wa Ṣíṣe. Ẹ wí bẹ́ẹ̀ síze dáadáa. síze Ẹ wí bẹ́ẹ̀ dáadáa. síze Mo kí wọn púpọ̀. Ẹ kú àwòyè. Ẹni tó ń wé bá ṣe wo ni ò ní kí yín. Ẹni tí ẹ bá ṣe wo ni kò ní kí yín torí yóò ní kí ni wọ́n ń wò lára èèyàn. Èèyàn sì ṣòro wò tọ́lọ́mọ èèyàn kì í sábà mọ̀ọ́re. Káwá kí ẹni tó bá rí èèyàn tó bá wó èèyàn àbọ̀lọ́ ń gbé àṣẹ èèyàn gba wájú rẹ̀ ọ̀dà àkọ́dá Ọlọ́run fèyí sọ fara ayé pé òun ràn yín sẹ́nà ni. No ẹ gbàgbé ẹ kú ò lórí ẹ ọmọ yà lọrin mo kọjá kí n máa yìnyàn nítorí nǹkan kan mo ti kọjá yìí sẹ́yìn nítorí nǹkan kan lè é latin kése mi mọ́ ọ̀yà lọ báyìí ni àmọ́ ẹni tí ó ṣe rí bújù babaláwo tán ẹni tí ò ní yẹ òun lẹni tó rí eríire kan lára èèyàn tí ó bá yàn fojú parẹ́ o irú ẹni náà ọ̀tá ayérayé ni o ẹ ti ń so oríire bọ̀ ayé ti ń kíyín bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ kíkì tòní náà ó tún kún kíkì tí wọ́n ń kíyín ni torí pé wọ́n béèrè lọ́wọ́ ẹlòmíì pé níjọ́ tó ti dèèyàn àwọn wo ló dèèyàn lára rẹ̀ mo fi yíwù náà mo kí yín dáadáa ọlọ́run ní túnú àṣírí yín àmín ọlọ́run àlùfáà níwájú ọlọ́run àmín àmín mo wá kí yé kí ọlọ́run ẹni tí ó bá jèrè ọmọ kó pé yéké yéké ẹ wí bẹ́ẹ̀ dáadáa yéké bàbá yéké ẹ wòyà yín Isa 442 inú àwẹ̀ ni mo kọ orin yẹn Isa 442 Lisa Hasin kọ́ọ̀dì 442 nìyẹn. Isa 442. farabalẹ̀ Àyìndé tí máìkì ọwọ́ rẹ̀ ọba ti sọ̀rọ̀ ju bá ń lọ ọmọ jáná sí mọ́. gbogbo farabalẹ̀ ìwọ náà la jáná sí mi gbà tá a jọ dé Mákà ọ jáná sí Nàìjíríà o tún jáná sí Mákà mo ti ṣàdéhùn fún ọ mo níwọ náà ló tún jáná sí fún mi l'Amẹ́ríkà àtàwọn yòókù rẹ̀. àmín. nǹkan kan wàá gbọdọ̀ sí ọ gbogbo àfáà tó bá ní tí nǹkan bá lè ṣàjáná sí nǹkan máa ṣe àwọn ọmọ rẹ ní nǹkan padà sí. Isa 442 lè ṣáàṣì. jẹ́kẹ́. kọ́ọ̀dì 442 nìyẹn. sayati ìlàmú ufọ fífúlàú zakalau wa'aru. ìlàmú ufọ fífúlàú zakalau wa'aru. Isa 442 lisasin. Isa 442 lè ṣáàṣì. Adéyẹmí ìtẹ̀yàn bá kí ẹ̀ńtẹ́ bá pè ló kọ̀ọ̀kan lónìí ẹ̀ńtẹ́ bá kí ní kíkí kan lónìí ẹ wò dáadáa ṣé n ti ń ṣe lọ́wọ́ ṣé n tó lè dọ̀la lọ́wọ́ rẹ̀ ni. Isa 442 lè ṣáàṣì. torí challenges yóò wáyé lérí ẹ̀ àwọn èèyàn sọ fún wọn pé o fool wọ́n sọ fún wọn pé o gọ̀ wọ́n sọ fún wọn pé ẹ̀rí rẹ̀ dàrú níjọ́ tó bá sọ fún wọn pé ẹni tó ń kí lánàá ti dẹni èébú lónìí wọ́n ní kí ló kí lánàá kí ni ń bú lónìí. Isa 442 lè ṣáàṣì. ìwọ kan ló ń kíyàn lánàá ìwọ kan ló ń péyàn léèyàn lánàá ìwọ kan ló ń péyàn ló ń sọ pé bàbá rí ọ̀rọ̀ ọ̀sẹ̀ ìwọ kan ló ń sọ pé èèyàn rẹ ni yéké ìwọ kan ló ń sọ pé olú ọmọ ni yéké ìwọ kan ló ń sọ pé yéké yìí odidi àlífà nu ilé kan ni odidi mágàjì nu ilé kan ni ìwọ kan ló ń kí gbogbo kí kí ló dé tó pàlùdà èdè rẹ dàrú. Isa 442 lè ṣáàṣì. nígbà tó mọ̀ pé kò ní kí àkí rẹ kíkì rẹ ẹ ṣàkídalẹ̀ kí ló bẹ̀rẹ̀ kíkì sí. kọ́ọ̀dì 442 nìyẹn. ọ̀hún sì nǹkan kan tó jẹ́ ń máa fọ́ fún yín mo ṣòro nígbà fún yàn kò sẹ́ńtì lè gbà fún àmọ́ tí mo fẹ́ gbà fún lára rẹ̀ máa wò. mo wá rí i pé nínú àwọn eléríire mo rí i pé abala bíi tẹ̀yìn kọjú sí láyé ni wípé ẹ máa fẹ́ kó dáa fáwọn èèyàn bíi tiyín. yéké owó ọwọ́ yín ọ̀pọ̀ tó bẹ́ẹ̀ ti nà yìí náà owó ọwọ́ yín ò tó bẹ́ẹ̀ ti nà yìí torí ìdítọ́jà sọ bẹ́ẹ̀ ni pé iye bí ẹ fẹ́ náwó sí ọ̀pọ̀ ju bẹ́ẹ̀ ti nà yìí lọ àmọ́ nítorí pé ẹ fẹ́ kẹ́nìkan wora rẹ̀ kọ́ wá sọ pé sọ́lọ̀ ńkọ́ ló dá èmi náà ni mo fi pè èèyàn tí wọ́n dá mi lóhùn gbogbo ọjọ́ tẹ̀yin náà bá ń kọjú sọ́lọ̀ yóò máa dá yín lóhùn. àmín.
ìdà tẹ mú dání tẹ fi ń pàṣẹ ọlọ́run ní fẹnu rẹ̀ sálẹ̀. àmín. àbáyé kẹ́ ẹ má ti dìde mọ́ bọ̀ bàbá gbọ́dọ̀ fù bí mo ti dé àyín tí mò ń sáré bọ̀ kọ̀ sẹ́yìn yín àpàdà síbú òní kan rẹ̀ mú. àmín. ṣé o ti já ní ẹ jókòó dáadáa àrẹ̀mú ẹ̀yin náà ẹ jókòó lẹ̀ mo kí àjàgbé ọlọ́run ọmọ adéyẹmí ó ní tí mo máa fi kí àjàgbé èmi mọ̀ làjàgbé èmi mo lè kí èmi mọ̀ máa ti ń sọ tí ó fi rẹ́rìn tí bá ń bínú èmi mọ̀ mọ̀ gbólóhùn mo ní kóòdì rẹ̀ lọ́wọ́ ẹ má fẹ́ rí adéyẹmí mú kọ́ wá bá mi mo mọ àwọn kóòdì mẹ́ta kan tó dè wọ́n tó ṣe pé bí n bá ti lọ ọ̀nà bẹ̀ wọ́n ní bá mi àjàgbé gbogbo ohun tí ó ṣe yín tá a fi máa tọrọ owó nítorí yín kò ní ṣẹlẹ̀ dọ́dọ̀ yín. àmín. bàbá oníhàntú àgbáyé mo kí kalẹ̀ yín akúpalẹ̀ mọ́ mólídì mo kí bàbá wa alikamili mo kí bàbá wa ẹjẹ rojú ọkùnrin ọlọ́run dákun gbogbo ẹni tó náà fẹ́ jẹ lọ́kì kó pariwo lọ́kì. lọ́kì. ẹ pé ṣéwù lọ́kì. ṣéwù. bàbá lọ́kì bọ́lá ti ṣe yín rèé rọ́jù ló ń kala àlìfì rọ́jù ló ń ka àlàáfì bàbá lọ́kì ọlọ́run ní túnú àṣírí yín. àmín. mo kí àwọn àlùfáà wa lẹ́gbẹ̀ẹ́ bàbá lọ́kì mo wá kí ìmámù àfa àtọ́lọ́ǹtà nábì babaláwo tán bẹ́ẹ̀ tí ń ṣe náà sáni ẹ̀ máa ṣe lọ. àwọn ọmọ àwọn ẹni ọlọ́run ni wọ́n bọ́lọ́run bá ṣe bàbá mi àgbà adésínà àgbà tó ṣe wọ́n lélẹ́rìíre tó tún wá sẹ́yìn náà bó ti ṣe yìí kìí ṣe dandan ní fọlọ́run o àfi ká máa bá yín dúpẹ́ o. Allah. ọba tó ṣe yín bó ti ṣe yín Fadilatu Sheikh Al-Imam Muhammad Toyib adésínà ọkùnrin ọlọ́run àfa lójókòó bàbá rí mọ́kọ́ gbogbo bí ọlọ́run gbà dá sí yín tínú yín dùn kò ní kọjú àìdá sí yín bẹ́ẹ̀. àmín. mo kí bàbá wa láwọ̀ tán mo wá kí bàbá wa Sayati mo kí wọn púpọ̀ àjọ ń sáré bọ̀ ni pẹ̀lú fẹ́ ọlọ́run ní túnú àṣírí yín. àmín. mo kí àwọn àlùfáà wa mo kí àwọn bàbá wa tájọ ń bọ̀ bàbá wo nígbìdé dà bàbá wo nígbìdé mo kí wọn ẹ jòkó ọlọ́run ní túnú àṣírí yín. àmín. mo kí gbogbo jòkólẹ̀ alimọ̀yìn sídà àwọn ẹyin ju bàbá sísènù mo kí wọn tani tí kì í bàbá gáúsù làbẹ́ka àwọn dà wọ́n jáde mo wá kí àwọn ṣé ìbejì àtọ́dá ni wọ́n ní àbí ṣé ìbejì ni wọ́n ìyàwó àtọ́lọ́run ní ọ̀sẹ̀ dà ọlọ́run ní yóò bàjẹ́ àmín. rárá o aya ọlọ́run ní ọ̀sẹ̀ àbí àwọn ìbejì àtọ́dá méjì tèmi ń wí ni mo ná ọ̀pá mi sí lọ́ọ̀kan yìí ìjẹsẹ̀jẹ̀dógún ni ó ju jẹ̀dógún lọ ọlọ́run ò ní túnú àṣírí yín. àmín. ẹ̀yin náà ga ẹ̀ẹ́dẹ̀bi tí ń wù yín. àmín. mo kí gbogbo abiyamọ tí ń bẹ nínú ọ̀lù yìí àfàwà Ṣéhù Ìmàlàgbà ìmàlóláyé bàbá Ṣíṣe àjàgbé oníhàntú bàbá Yéké bàbá Gbódòfù Àjàní gbólóhùn ẹyọ kan náà lèmi fẹ́ wí ìwọ náà check yourself you better check yourself o fẹ́ galáyé lóòótọ́ à ń ṣe wáàsí kọ́ ọmọ sùn à ń ṣe wáàsí kọ́ ọ̀gá à ń ṣe wáàsí kọ́ gbéra ńlẹ̀ à ń sọ fún ọ pé kọ́ ọmọ rọ̀pẹ̀tẹ̀ kọ́ ọmọ sùn torọ́ lọ́ngàn rẹ́dí àti sàánú ẹni tí ń sùn à ń sọ bẹ́ẹ̀ fún ọ àmọ́ lọ́kọ́ ṣe àfàwà Ìmàlàgbà ìmàlóláyé bàbá wa Ìmàlóláyé èmi fẹ́ káwọn èèyàn ó lè kọ́pì yín nítorí pé bàbá Yéké àti ga ọ̀rọ̀ ọ̀rùn bẹ́ẹ̀ lọ́nà àti ga òsì jìn káì àwọn kan pariwo yà yín ẹni wá sí bá ti súnkó bòde tẹ́mi bá ti kọjú sáwọn tí mo kọjú sí yìí iye wọn ó kọjá iye tí ẹlòmíì olóhùn fẹ́ kọjú sí ṣe wá sí ibi tí má ti dé wá àti tí mo ti rájàgbé tí mo ti rí bàbá Gbódòfù bàbá Yéké bàbá Lọ́kì bàbá Oníhàntú bàbá Ìmámù Láwọ̀ tán tí mo rí gbogbo àwọn ẹni ọlọ́run yìí ẹni tí bí àyín bá ti sú tí ọ̀fẹ́ gbọ́ wá sí kàkà tó fi wá máa pariwo yín àyín bọ́ta. bàbá wa Ìmàlóláyé ọ̀nà oríire ò jìn ọ̀nà oríire sì tún jìn. wáàsí mi tí mo fẹ́ ṣe fún yín nù mo fẹ́ káwọn èèyàn ká tara mú wáàsí níbi tẹ́ ẹ dé yìí káwọn náà sì ní kẹ́ ẹ tara mú wáàsí níbi tẹ́ ẹ dé yìí kí n tẹ́ ń ṣe tó fi yẹ yín báyìí ẹ má fi kalẹ̀ o
gbogbo wa kọ́ ni a yan orí pé wọ́n máa tẹ̀lé wa láti pìlẹ̀ ẹlòmíràn yọ ga ju bí tó wà ń lọ ọgbà yọ̀ǹda bí tó ti tẹ̀lé wọn kó tó já lẹ́yìn wọn ni òjò yọ. àtẹ̀lé yàn ni kí ló mú ìdírù ànábì ọlọ́run ní ìdírù àwọn ẹ̀gbọ́n àwọn àfa ìtìláfù wa lórí ẹ̀ àwọn kan ní wàlíyì ni àwọn kan là nábì ni gbogbo ntọ́ wa rí ọ jẹ́ bí Musa ṣe kilẹ̀ tó ń kí ló mú Musa gangan tó request lọ́dọ̀ rẹ̀ pé kí ló mú tó béèrè lọ́dọ̀ rẹ̀ tó béèrè lọ́wọ́ ìdírù wípé kí n máa tẹ̀lé ọ wàhù limuta mímá wàhù limuta rùsídán. wàhù limuta mímá wàhù limuta rùsídán. wọ́n ti gbèdé wọ́n èèpá gbèdé alẹ́ àtàbíwúkà alẹ́ àtàfarabalẹ̀ alẹ́ àtàbíwúkà alá àǹtúwà limani mímá wàhù limuta rùsídán alẹ́ àtàbíwúkà. àwọn tó yẹ kó tẹ̀lé ìmọ̀lọ́la yé. alẹ́ àtàbíwúkà àtù àlìmánì. àtù àlìmánì mi. olèmùtàrò ṣẹ̀dá. ìmọ̀lọ́la yé kí ló mú ànábì ọlọ́run Musa. aleyhi salam. tó fi sọ fún ìdírù ó ní alẹ́ àtàbíwúkà àwọn tó yẹ kó tẹ̀lé láyé lọ tẹ̀lé lọ fi débi tó ń lọ. alẹ́ àtàbíwúkà. ìwọ nìkan lọ fẹ́ kí wọ́n máa pè ọ́ lọ́gàá ọ̀fẹ́ lẹ́nì kankan tí wọ́n náà máa ṣe sàlátìlì fàátì adíá fún ó sì fẹ́ máa gba adíá lọ́wọ́ àwọn èèyàn ó lè ní ọ́ kò ní dà fún ọ. alẹ́ àtàbíwúkà. ta ló sọ fún ọ pé èèyàn máa dé èèyàn láyé láì tẹ̀lé nìkan. alẹ́ àtàbíwúkà. ta ló sọ fún ọ pé yíyẹ èèyàn láyé láì ṣe pé àwọn kan sẹ́ ẹ̀yẹ́ lẹ̀ fún yàn. alẹ́ àtàbíwúkà. ta ni babaláwo ti sọ fún ọ pé ó débi tó ń lọ àfáwọn onímọ̀ owó yèpẹ̀ ti sọ fún ọ pé ó débi tó ń lọ láì jẹ́ pé ó fẹ́ nìkan ṣe wàsílà àgálòkè àgánijẹ́ èèyàn àgùn àwọn èèyàn kan débẹ̀ ni gbogbo ẹni tí ọba ti lẹ́yìn tí ó gùn débi gíga yóò máa rán lẹ̀ ni. àlá àǹtò àlìmánì. alẹ́ àtàbíwúkà. alẹ́ àtàbíwúkà. kí ló dé tí Musa ń béèrè lọ́wọ́ ìdírù bẹ́ẹ̀ ó ní alẹ́ àtàbíwúkà ṣé ẹ lè gbà mí láyè kí n tẹ̀lé yín. àlá àǹtò àlìmánì. that is purpose of ìtẹ̀lé. àlá àǹtò. fọlábàlẹ̀ what is your purpose? What is your purpose on your ìtẹ̀lé? bó o ti ń tẹ̀lé àwọn èèyàn káàkiri yẹn bó o ti ń tẹ̀lé àwọn èèyàn láyé ìwọ nìkan náà ni ẹ̀ máa ń tí máa jẹ́ èèyàn ọ̀rá rẹ̀ láyé ni kéèyàn máa tẹ̀lé èèyàn kọ́ máa ní purpose lẹ́yìn rẹ̀ farabalẹ̀ àfa sọ̀díkì ọ̀ ń tẹ̀lé èèyàn ò ní purpose lẹ́yìn rẹ̀ ọkàn ní mo kàn láìkì yín náà ni kí lọ láìkì lára rẹ̀ kí lọ fẹ́ jọ lára rẹ̀ tọ́ba yá kò ní pè ọ lọ́bi tí bá ń lọ mọ́ tọ́lọ́dọ̀rọ̀ rẹ̀ rú pẹ̀lú ìranù. alẹ́ atabi òkà farabalẹ̀ téèyàn bá ń tẹ̀lé èèyàn wọ́n ti ń bá a fọ́ lóde rojọ́ ọlọ́run má ṣe yìí láṣẹ mọ́. ọlọ́run má ṣe yìí láṣẹ mọ́. mo fàánú ọlọ́run bẹ ọlọ́run. àfàánú ọlọ́run bẹ lọ́hùn. fún àlùfáà wa ìmọ̀lọ́láyé. fún àlùfáà wa ìmọ̀lọ́láyé. má ṣe lé ilẹ̀ yọ̀kan eré tó kù. má ṣe lé ilẹ̀ yọ̀kan tó kù. má ṣe lé ilẹ̀ yọ̀kan dùnú tó kù. má ṣe lé ilẹ̀ yọ̀kan dùnú tó kù. ó wù mí kí n rojọ́ díẹ̀. ó bàbá ká rojọ́ díẹ̀ sípò ẹ̀tún ní àṣẹ subhana rabbika. àmọ́ ìtọ́ba fi lè mú mi tí mò ń ṣe wá sí tí mò ń làágùn owó kọ́ mọ́. owó kọ́ mọ́. tọ́ba yẹ pé nítorí owó náà ni mo fẹ́ fi máa làágùn ó yẹ kí n ti. bó ti rí nu. bàbá wa ìmọ̀ ló láyé sáwọn onílù yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní dààmú. àmín. ẹ jẹ́ ń dáwọ́ kà kí n mọ̀ wọlé lọ. ẹni ara bá ní ló lè ṣàlàyé. ẹni ara bá ní ló lè ṣàlàyé. àjàgbé ló lè ṣàlàyé. ẹni ara bá ní ló lè ṣàlàyé. bàbá wa ìmọ̀ ló láyé gbogbo ọjọ́ ayé láyé nínú àwọn tó kọ wọ́n wà lókè ọlọ́run fò kọ yín síbẹ̀. àmín. ọlọ́run bọ́lá nǹkan ẹyọ kan tí ń bẹ lára yín tí ẹ sábà sí lára àwọn èèyàn òun náà ní tẹríba ẹni tẹríba ẹwà ọ̀nbù
ọlọ́run ò ní túnú àṣírí yín Àmín. ọlọ́run àfáà lọ́dọ̀ ọlọ́run Àmín. ìmọ̀lágbà ìmọ̀láláyé ẹ̀ ní ṣòfò Àmín. bàbá ṣíṣe ẹni ara bá ní ló lè ṣàlàyé ẹni ara bá ní ló lè ṣàlàyé. ló lè ṣàlàyé yìí tó ń jẹ́ nira ló lè ṣàlàyé ohun tó ń jẹ́ nira. sùlíjàlá àlìwálì kìràmì sùlíjàlá àlìwálì kìràmì. Fáradẹ̀mí má jẹ́ orí nira Fáradẹ̀mí má jẹ́ rí nira. bàbá alájà gbé mú bá jálì Fáradẹ̀mí má jẹ́ rí nira. ọmọ Adéyẹmí bàbá alájà gbé Fáradẹ̀mí má jẹ́ rí nira. bàbá Lọ́kì ọmọ Kọ́ládé Fáradẹ̀mí má jẹ́ rí nira. ọmọ bàbá Kọ́ládé ní ìlú Ọ̀yọ́ Fáradẹ̀mí má jẹ́ rí nira. ọmọ Alálàbí bàbá Sàrúmí Fáradẹ̀mí má jẹ́ rí nira. ẹni ara bá ní ló lè ṣàlàyé. ẹni ara bá ní ló lè ṣàlàyé. èké ló lè ṣàlàyé yìí tó ń jẹ́ nira ló lè ṣàlàyé ohun tó ń jẹ́ nira. Sùlíjàlá àlìwálì kìràmì Sùlíjàlá àlìwálì kìràmì. Fáradẹ̀mí má jẹ́ rí nira Fáradẹ̀mí má jẹ́ rí nira. ẹni bá jẹ́ kòtò nítorí mi ẹni bá gbẹ́ kòtò nítorí mi. ẹni bá jẹ́ kòtò nítorí rẹ̀ mú ẹni bá gbẹ́ kòtò nítorí mi. tó ní kú kí wọ́n lè gbé mi sí tó ní kú kí wọ́n lè gbé mi sìn. àdàbí ìjà ó jẹ́ pé àdàbí ìjà ó dá ó dé pé. àdàbí àjàlé wọn lórí àdàbí àjàlé wọn lórí. ẹni bá ní kú ká lè gbé mi sí ẹni bá ní ikú kan lè gbé mi sìn. ẹni torí mi lọ gbẹ́ kòtò ẹni torí mi lọ gbẹ́ kòtò. tó ní kú kí wọ́n lè gbé mi sí tó ní kú kí wọ́n lè gbé mi sìn. àdàbí ìjà ó dé pé àdàbí ìjà ó dá ó dé pé. àdàbí àjàlé wọn lórí àdàbí àjàlé wọn lórí. ẹni ara bá ní ló lè ṣàlàyé ẹni ara bá ní ló lè ṣàlàyé. ló lè ṣàlàyé yìí tó ń jẹ́ nira ló lè ṣàlàyé ohun tó ń jẹ́ nira. ẹni ara bá ní ló lè ṣàlàyé ẹni ara bá ní ló lè ṣàlàyé. ló lè ṣàlàyé yìí tó ń jẹ́ nira ló lè ṣàlàyé ohun tó ń jẹ́ nira. Sùlíjàlá àlìwálì kìràmì Sùlíjàlá àlìwálì kìràmì. Fáradẹ̀mí má jẹ́ orí nira Fáradẹ̀mí má jẹ́ rí nira. subhana ma lam ya'lam qadrahu ghayruhu Àmín. wala yablughu liwasifuna sifatahu Àmín. subhana rabbika rabbil izzati amma yasifun Wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.